jọ̀kọ́ iwájú mi jọ̀kọ́ mo sáré mi ò bá ọmọ bá ti sáré sọ̀rọ̀. kọ́nà bí ìyẹn bá mẹ́lẹ́ sáájú sẹ́ńpọ̀tù lọ ọwọ́ sáà ní òsì débi tó lọ mẹ́lẹ́ sáni o. mo wá owó mo fẹ́ kú ọmọ tó ń ṣe ni àwa kú lówó lọ́jọ́ tó ti pẹ́. àwa kú ni wọ́n máa wá owó ìgbé owó gángan náà ní. gbàgbàgbà wọn ní kíkẹ́ gbà mí wọn ní kíkẹ́ wẹ́ pọ̀ jù wọn ní kó dáa fún lásìkò yìí ayé ìjọ tó ń fi kéwú béèrè lọ́wọ́ yẹn ó ti pajá but mi sọ fún kókò má mọ̀ tó rà náà mọ̀ bàjẹ́ bí ìjàmbá ń bẹ́ mẹ́jẹ́ parí ẹ̀ má wò ń wo pé kinní wọ́n lò nǹkan fún akékeré wàláhì òótọ́ ni so má jẹ́ ká mọ ẹsẹ̀ dédé bí kò sọ pé kò sí ilé amú kódà agbẹ́dẹ̀gbẹ́ yọ̀ ń bẹ tó jẹ́ ti Yorùbá sọ̀rọ̀. agbẹ́dẹ̀gbẹ́ yọ̀ ń bẹ tó jẹ́ ti Yorùbá. alọ́ sọ fún ẹ pé ilé ẹ̀yìn dásàlá tí wọ́n máa ń ṣeré ń bẹ tó bá ṣeré wá bẹ̀ wá ṣeré kúri they no dey play here. they no dey play here. ó yẹ kó ti wo tipẹ́ ẹkún tó sun lọ́jọ́ tó ti pẹ́ tó dẹ̀rín kí ló ti sun létí yín rí. wa in kulta alizal wudu nahju muhammadin. wa in kulta alizal wudu nahju muhammadin. ó kù ṣẹ́jú mélòó. akulu náà. wíìlì ní sọfà. ibi táwa yìí ibi tó ti máa ń gbéyàn débẹ̀ ni ìwọ tá a bá gbé débẹ̀ tó o bá lè dúró ń bẹ̀ á jà ó dànù. àwọn ìwúrí ìwé ti kírun nílà ìwà àdàrà. Alibárìsí dandan ni ká kí yín pẹ̀lú reason gbogbo tẹlifíṣàn bó ṣe wulẹ̀ kó wọ́n tó remote lọ́gẹ́ ẹ̀ àti kí àwọn tí wọ́n tóbi lánàá lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n gbogbo ilé tó bá tóbi tí ò bá ní kọ́kọ́rọ́ in tó bá kéré mọ́ pàṣẹ fún tó tóbi ni òun ni ò jẹ́ kí station ti yóò pọ̀ jù torí in tó àná yín wúwo sọ̀rọ̀. ọmọ ìwúrí dùn nílà ti kírun nílà ìwà àdàrà. bí a bá bí ẹyin nìkan nínú mọ̀lẹ́bí ó tó kó mọ sórí rẹ̀ à ń bèlè pẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ tùsọ́lí. المختار خير ورائي تصلي على المختار خير ورائي. irú yóò kì í ṣe ní tọ́mọ́ sọ pé apá obìnrin kan ká láti dájẹ́ orí òtó bẹ́ẹ̀ ni bóyá kẹ́ tó sọ ànírú Alibárìsí kì í ṣe irú apá obìnrin kan ò lè ká ọ̀bẹ̀rẹ̀ nísìnyí ni akake ó débẹ̀ ni adẹ̀ tó ké Yorùbá débẹ̀ tí a bá ti wúwo parí pin báyìí wọ́n mọ̀ wá káàkiri ẹ̀rọ pé tọ́mùsù ti yín àfikún ẹni tí ruwa tá a bá fẹ́ sílé kó náà yanjú gan ó gbọ́dọ̀ mọ mímkúlì mọ kọ́díkà náà mọ jájá sàrà ó gbọ́dọ̀ mọ ṣe kó yanjú dáadáa. alájà ẹ gbàgbé ẹ alájà ọmọ afáà ni mi ò sí bẹ gbogbo ìyàwó afáà tí o bá ti wọn bá ṣe ń rúkú kò ní lọ Mọ́kà. Zaka. Dàbí lóhùn. Mo gbọ́ mi ikú kọ́ wájú. Alájà ọmọ bá mi àgbà Adama Sani ya ammi ya binti ya Ilori ya binti Ulume ẹ wo bí alájà níjọ́ tí àwọn ìjọ ìtọ́jẹ́ kan fẹ́yàwó tó pọ̀ lé yàwó àfà àsìkò tító mo ń bọ̀ ọ̀rán ṣe mí wà láàmì ní problem gbogbo àfà ni máa kí i mo gbọ́dọ̀ kọ́kọ́ débi tí mo lọ. owó àfà àdámọ̀ ta nínú. ó bá mi àgbà. ẹ̀yin kan náà mi kì í dábọ̀ yẹkúlù náà wà dùn. gbogbo ẹ̀yin ní sùúrù jẹ́ ń járọ̀lẹ̀ gbogbo ẹ̀yin àfà àná tẹ́ ẹ fẹ́ fọmọ fàáfà ṣẹ́rí pẹ́ ní problem ẹ fọmọ fẹ́ tó ń ṣe báńkì ẹ padà rí ṣe náà àwọn àfà àná fọmọ fàáfà láyé wá nítumọ̀ yìí o mami àgbà nílé mami iṣẹ́ Adamu Sani Alibaya àyíkáná ẹ̀kúrò náà mo bó zero dáhùn jáma kí àwọn bàyá wàyí kánà sí kíta فعالا بالشيخ العالم الوقود الدراكة صاحب البيان والتبيان الشيخ عمر الفاروق أنا كنت جاري بابا أكبر آمين البركة ونسأل الله محمد صلى الله عليه وسلم على آمين وما أحد
Mini alisuni. Náà sísá. Kó bẹ́ẹ̀ jẹ́ náà fún àkóbí. Ìwọ bọ́sí báyìí. Mo kí bàbá wa Halkọ. Bàbá wa Halkọ. Ọlọ́dàkùn jẹ́ àríyìn pẹ́. Ẹni agbọ́dọ̀ kì í. Ẹni tó jẹ́ ká mọ kí ilé Sàlátì lọ́jọ́ tó ti pẹ́ ni wípé kì í ṣe pé wọ́n kàn bímọ dálẹ̀ tí ò yàn. Gbogbo ọmọ ilé Sàlátì ló tóbi. Ẹ tún délẹ̀ Lárúbáwá wọ́n tún pé ẹ wá, wọ́n mọ̀ pé ẹ wá. Ẹlòmíì máa tún lọ́bì wọn tún ní kíkà bọ̀. No, ẹ gbọ́ dáadáa ẹlòmíì torí ń tẹ̀sẹ̀ ó tún jà sí jẹ lọ́wọ́ tún mọ̀. No, àwọn èèyàn mọṣẹ́ tó burúkú jù máa mọ́kànnà sálíkà wọ́n tún gba létí lẹ́pọ̀t. No, àti rá burú tó ṣàwọn èèyàn ló jẹ́ káà náà palẹ̀ mọ́ orí bú fún wọn papọ̀. Wàyí kánà sí kí tán. Má jẹ́ kó dàrú mẹ́ lọ́wọ́ o eléyìí tó ń wo ìfíìmù àtàná ni báṣẹ́máṣẹ́ dọ̀la nìyẹn. Ìwọ ló máa wo fíìmù Yorùbá tó máa fọkàn sí pé wọ́n fìyà jẹ nìkan ó wá padà lọ lówó tó bá fìyà jẹ ọ́ tó bá palẹ̀ mọ́ ọ́ jìyà kú ni. Bó ti jẹ́nu. Wọ́n àwọn dáàdi yìí tó parọ́ fún yín òun ló jẹ́ kẹ́yìn náà parẹ́ o. Lọ́mí Yalbarisi àwọn dáàdi wọn parọ́ fún wọn ló jẹ́ parẹ́ kí ni wọ́n fi parọ́ wọ́n sọ wípé kò sí mí wọ́n sọ wípé ulamọ́ zamanu haza labudda min lebu wa shurbu ehe wọ́n yà yẹn kó mẹ́ wọ́n ní kò sí. Àwọn sọ wípé kò sí yẹn gbọ́ alifati awa sukun awo jinfati awa sukun jawo awo jo wọ́n fi kúnlẹ̀ Yorùbá ni sọ̀rọ̀. Bàbá bàyà alifati awa sukun awo mímu dọ́mọ wọ́n sukun mu awo mu wọ́n fi kún tiwa náà. Bàbá Mọ́líkù Suleiman bíjà bá ń bẹ̀rẹ̀ jẹ́ àparí ẹ̀ kò sẹ́ni tó lè sọ pé yín ò ya wèrè nínú. No, ó ní rísìn ó yẹ ká ti pa yín bẹ̀yẹn ẹ̀dẹ̀ dúró lé gbọ́ lórí wọn dẹ̀rẹ́ lómi. Táyìn náà dẹ̀ mọ̀ ìlú yín pé wọ́n ní kùrùbánù tó jájú. No, ilẹ̀ Yorùbá làwọn gbọ́dọ̀ bá wọn sọ̀tọ̀rọ̀. Ibi tí wọ́n tún ti ní kíní tọ̀hún aláṣẹ ọ̀rẹ́dì. Amúrú ń tẹ̀lé kíjà. Àyíká náà sì kí tán. Yẹ̀kúndúnà. Kì í ṣe pọ̀ fẹ́ payún ẹ̀yin lẹ́la rí kú yẹrí o. Ẹ torí pé ẹ palẹ̀ mọ́ nítorí ẹ̀ka ẹ palẹ̀ mọ́ ni. Ayé tá à ń gbé yìí bí ẹ bá ní naná fílà gan tí ò bá fi ètò kùkùn wọ́n pa ní Ọlọ́run tó mọ̀ dùn. Ó gbọ́ ní sùúrù ẹ lọ wọnú sọ́ọ̀tù Húdù níjọ́ tọ́lọ̀ fẹ́ náà Ànábì Dáúdà wálé ayé Ọlọ́run tún ń bá wọn tìyúrù fún ni. Ọmọ ayé sọ́wọ́ kókò sáàjẹ̀ ó nílà káyìí wọ́n á pa ọ̀pọ̀ mẹ́ ikú pa ènìyàn má mójútó rẹ̀. No, sọ̀rọ̀ kó mẹ́ bàbá ẹ gbọ́dọ̀ Al-Qur'ani ní sọ ni Al-Qur'ani ní ó ní wàlá kọ́dí àtẹ̀yìnà Dáúdà minna fọ̀dìlán ó ní lóòótọ́ làwọn Ọlọ́run ti yan orí ọ̀là fún Dáúdà ó ní yá jìbálù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òkè gbẹ̀mí ẹ̀yin tẹ́ ẹ lépè tẹ́ ẹ lólúgbòhùn ẹ farabalẹ̀ fún ó ní awì bí máa wú ẹ bá mi kún un ní o tẹ́ ẹ bá gbé kíní yín ìlú yóò yàwèrè máa lọ yàwèrè débi kó sọ pé òdì mọ́mú ládùúgbò pa ni pé yóò bá yà ó sọ yóò bàjẹ́ mọ́mú rẹ ò ní ó ń sunkún kẹ́yìn ni ó wá ní ó ní awì bí máa wú ẹ bá mi kún un ó wá ní wà tọ́yìrà àtàwọn àjẹ́. Ní sùúrù jábì lọ́wọ́ àfa kí ni wọ́n fẹ́ tú tọ́yìrà yẹn sí. Àwọn afọ́ onítafsírì ilẹ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí bínú orí pé kò sóògùn kò sẹ́bọ kò sí kíni tẹ́ ń pa àwọn afọ́ onísùfẹ́ lẹ́lẹ́bọ ẹ̀yin tẹ́ pẹ́ bọ gan lẹ́yìn náà lọ́tọ̀ ẹ̀yin máa wo irú Al-Barisi kò ní fi tọrọ ó ti ní pírọ̀lẹ̀mù ní ọmọ tó bí láyé nìyẹn. Àbáwọn onípọ̀ mọ́ bàbá àgbáyédé fàálàn bikum sahlan summa marhaban bàbá àgbà fáyà fọ fáyà burúkú sọ̀rọ̀ burúkú fáyà fáyà yahoo yahoo. Baba ọkọlọmọ gbogbo òde rẹ mọ rè é. Káyọ̀ kúlò náà mọ̀ bọ̀. Níjòkó ọ̀rọ̀ káwọn afá mi jòkó ẹ má bọ̀. Fàyà fọ fàyà burúkú yálà yálà ọ̀kan. Yàmísì àbáwọn tí o mọ kéwú sọ̀rọ̀ àwọn tó gba kéwú là ń sọ. Naam níjòkó ká fà jókòó lè ká ìmọ̀ mo kí bàbá ní kọ̀rọ̀ mo kí bàbá sọ ibùdó barika mo kí bàbá alánífowó ṣe bàbá ẹ jókòó láàrin ìṣẹ́jú méjì tí ó ṣẹ́kù láti fi mú máìkì sílẹ̀ tó rọ́pọ̀ ìjókòó yìí fẹ́jú. Èyí tí mo fẹ́ mú ní ìjókòó ni pé níjọ́ tí àwọn àfáà bẹ táwọn àgbàlagbà àfáà náà ń bẹ wọ́n bínú orí ara wọn púpọ̀ kò jẹ́ kí oríire yẹn ó kárí. Èyí tó mọ Kùránì ò pẹ́ èyí tó mọ Dàláìlù èyí tó mọ Dàláìlù ò pẹ́ èyí tó mọ Kùránì
gbogbo èèyàn ọmọ àfa àtẹ ní kinní kan ogun léyìn ni ó lè jẹ́ lé wa láti gbà wẹ́ farabalẹ̀ mo kí bàbá wa Amirul Jaysh ọlọ́dàkùnjá rí pẹ́ torí ibi tí wàhálà ti kó sọ ọ̀pọ̀lọpọ̀ àfa ni pé bàbá ẹ̀ tóbi ló fi rò pé àwọn ẹnìkan lọ wúwo ẹnìkan ló sọ ọ́ dò dídí èèyàn ọlá akórúkọ ènìyàn ò jáde ni má wàá sọ pé kinní kan ogun lé wa ni ogun lé yín ilé ibòmí náà ti lọ gbà farabalẹ̀ alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ọmọ àfa tó bá fàáfà oríire máa ń jáde ń bẹ̀ ṣùgbọ́n ẹ má fààyè lẹ̀ fún nǹkan méjì àbálùbárìsì bẹ́ẹ̀ bá ṣe wọlé nǹkan méjì ẹ má fààyè lẹ̀ atóbi lódodo àwọn tóbi wa wọ́n fẹjú bíjà bá ń bẹ́ẹ̀ já parí ẹ̀ kódà àwọn tí wọ́n tún fi afọmọ gan wọn pa àfa náà tó ní wa ṣùgbọ́n kinní kan méjì ni ẹ má fààyè lẹ̀ ẹ̀yin ti ní ibi tẹ́ ti tan hotspot ẹ̀yin ò lè jìnnà síbẹ̀ àmọ̀ yẹn náà ṣùgbọ́n ẹ má mú chájà fóònù ayé yín lẹ̀ fóbìnrin chájà fóònù ayé yín. ẹ má mú kò mí ní pọ́ máa fà ló jẹ́ kò ní túmọ̀ obìnrin lóbìnrin ó máa jẹ́ orúkọ máa fà ọ̀tọ̀ ni tọ́ máa fà bá kọjá àlà àmọ́ bá a ṣe yorùkọ àfà kó lálẹ́ tá a bá wí á dẹ̀ tó kọ àfà padà sáré kò jìnnà ẹlẹ́ẹ̀kejì mẹ́rin pé kádàrá lé ayé yín nù ẹ má fi ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo ọ̀nà tó máa fi ń ṣe wátàjà lùdí ní kẹ́ ẹ wá díjú àmì kò mí ní pé yẹn kéwú àbójẹ́ mọ́mù kò nílé ẹ̀kún bámi ní tí mo sọ kò yé wọn o kò sí tánpẹ̀ níjà àfa débi kò sọ yí pé gbọ́ lọ fẹ́yàwó tó fáyìn débi pé wọ́n náà lè mọ la plate máa ń fẹ́ arúgbó tó ti bímọ tán tó bí kò lè la plate tí ò ní máa ṣọ àtàrà mú dáadáa kò sí kéwú tó sọ pé kí ẹ má la yín tó bá fi lè mú a máa lábọ̀ bí èèyàn gbọ́dọ̀ náà látòun náà ẹ wá sọ fún alájà tó bá fẹ́ lọ Mákà ẹ sọ fún ẹ má mọ jẹ ẹ kọ́ alukurani délẹ̀ ẹ ká kurani délẹ̀ alukurani sọ pé nisaukum arisunlakum fàátàwù arisakum anasitu tẹ́ bá bá àwọn ìyàwó yín ṣe tẹ́ bá fẹ́ nà wọ́n ẹ gbá wájú ẹgbẹ́ yìí mọ̀lánà ń tẹ́ bá fẹ́ nà wọ́n ẹ ṣe báyìí ẹ ṣe báyìí nítorí pé déédéé tí ó sọnù lọ́wọ́ àfa lánàá nù ẹnu ọ̀nà ìṣàlùwàlà ọ̀tẹ̀ wa ń kírun ọgbàwẹ̀ 72 days ìyàwó ẹ wá ń wọ̀ràn kò ní gbà ó ọmọ àgbàwẹ̀ ọmọ nàyàwó mọ ni o ọmọ ṣe ń vice versa ọmọ mi sẹ̀síra wọn bó o ṣe lè mu míìkì tó bá fẹ́ mu tíì tó gbádùn ni pé wàá po bọ́fìtà wàá po mílìkì mọ́ ọ́ fi ṣúgà sí awa rhyme má fi ìyàwó lẹ̀ kódà ọlọ́jọ́ mẹ́jọ yìí náà ó ti tó àjẹ́ ó ti dá ẹ tètè mọ ẹyanjú tó bá kù ara ó tètè ẹ jẹ́ kí ìyàwó yín gbádùn yìí kẹ́ ẹ tó fẹ́ ìyàwó mi ọlọ́mọṣẹ́ àwọn bíbí àná Muhammad ọlọ́dàbẹ̀jẹ̀ gbogbo ọlá amina ọlá amina ọlọ́run kó wọlá bíbí ànábì sọmídògbò lójú àrò nípín ọlọ́run kó wọlá bíbí ànábì sọmídògbò lójú àrò nípín ọlọ́run kó wọlá bíbí ànábì sọmídògbò lójú àrò nípín ọlọ́run bíbí ànábì ọ̀kọ́lọ́wọ́ lójú wa torí pé àdídì ṣàdálẹ̀ arábí alìyàdàbí alìmọ̀dàbí àsìlájàtì bí ṣàjẹ́rántì wàlíhùndú ní àríjánábí ọlọ́run kó ọlá ànábí sọmídògbò fọyà burúkú wàyíndù ní tàmásíyábí wàkúlì máa ń fi ilé arábí kàbùkàbùkà bá ilé yìí tẹmọkàrù fúlì kùlé àdàbí ọlọ́run bíbí ànábì sọmídògbò lójú. ẹ bá ń gba máìkì.